a máa kú dédé àsìkò yìí yóò rọrùn fún wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun ogúnjọ́ nínú oṣù karùn-ún ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀ wá ní ṣókí. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀kan gbòógì nínú àwọn olóyè àgbà nínú ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè yìí, eyín ọ̀gbẹ́ni ọ̀mọ̀wé George Àgbàkàhì Òwúmà ló ti sọ̀rọ̀ bóde wípé láìsí ẹja ń bá kàn nínú o, láìsí tàbí ṣùgbọ́n ó ní ààrẹ Bọ́lá Tinubu òun náà ni ó tún jáwé gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún 2027, wípé òun gan ń lọ́mọ oyè eléyìí tí ó tún kópa tí ó sì jáwé olúborí láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n bá jata kàǹgbọ̀n nínú ètò gbogbogbò èyí tí wọ́n ti ń palẹ̀ rẹ̀ tí wọ́n ti ń pamọ́ rò fún ọdún 2027. Ọ̀gbẹ́ni George tó sọ ọ̀rọ̀ náà nílùú Àbújá lánàá ti ṣe ọjọ́ ajé Monday níbi ètò àti ìpàdé kan èyí tí wọ́n ṣe. Òun mà ló ti taari ọ̀rọ̀ bóde wípé tí wọ́n bá wò ó dáadáa, ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ló ti ń fọhùn lójú ayé ààrẹ Bọ́lá Tinubu èyí tí ó máa tọ́ka wípé òun gan ń lọ́mọ oyè èyí tó tọ́ sí èyí tó kàn lọ́dún 2027. George èyí tó sọ̀rọ̀ náà lásìkò tó ń fi èsì padà fún àwọn ìbéèrè tí àwọn oníròyìn ń béèrè lọ́wọ́ rẹ̀ lẹ́yìn ìpàdé tí àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ṣe nílùú Àbújá. Òun ló ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, òun ni George mẹ́nubà. Díẹ̀ nínú ọ̀rọ̀ tó sọ òun náà ní wípé bá a bá wo bí ìyàn ṣe ń jà ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó ní àdínkù ti bá a bá wo ìgbélárugẹ agbègbè tó dùn wò, àyíká fún àwọn olókoòwò ńláńlá àti kéékèèké ní igun mẹ́rin tó gbé orílẹ̀-èdè yìí dúró. Ó ló ti ṣe dáadáa ju ti tẹ́lẹ̀ síwájú kí Tinubu tó débẹ̀. Ó ní bá a bá wo àgbékalẹ̀ ètò ìṣèjọba rẹ̀, ó ní ó mú ìdẹ̀rùn bá mùtúmùwà lẹ́ka ètò ààbò náà. Ó lóhun gbogbo òun ló ti ń ṣẹnu rè ní ẹ̀ka ètò ààbò. Ó ní nípa ìdí èyí ká wí díẹ̀ ká dákẹ́ ni. Ó ní àwọn nǹkan wọ̀nyí tó ọ̀rọ̀ eléyìí tó tọ́ka sí o láti fi kàmpé eyín fún ṣe ìpolongo ìbò fún ààrẹ Tinubu lọ́dún 2027. Ó wá ní òun rọ àwọn ọmọdé àti àwọn àgbàlagbà, ọkùnrin tó fi mọ́ obìnrin nínú ẹgbẹ́ òṣèlú APC láti ṣùgbà àtìlẹ́yìn tó lọ́rìn dáadáa fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu o, kó lè já ewé olúborí sí ipò ààrẹ lẹ́ẹ̀kan sí lọ́dún 2027. Ẹgbẹ́ kan eléyìí tí wọ́n pè ní Pan-Africa Organization Cooperative Accountability, eléyìí tí wọ́n rí sí ọ̀rọ̀ ohun jíjẹ ohun mímu, pàápàá jù tí wọ́n tún ṣe àyẹ̀wò fún àwọn ènìyàn láti mọ irúfẹ́ àìsàn èyí tó ń bẹ lágọ̀ọ́ ara, èyí tó ohun dídùn àti jíjẹ ṣúgà tó máa ń dá sí àgọ́ ara ènìyàn, ni wọ́n ti fi ọ̀rọ̀ léde o wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá wò ó, wọ́n ní ohun tá à ń jẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà, òun ní ọ̀pọ̀lọpọ̀ àyẹ̀wò wà fún. Ó ní ṣùgbọ́n bí a ti ń pọ̀ sí tá à ń bí sí tá à ń rẹ̀ sí lórílẹ̀‐èdè Nàìjíríà, ń làwọn ilé iṣẹ́ ayédèrú, àwọn tí wọ́n ń pèsè ohun jíjẹ ohun mímu èyí tó lè mú àkóbá tó lè ṣe jàǹbá fún ara, làwọn náà ń dìde tí wọ́n ṣẹlẹ̀rú sí lọ́nà ẹ̀bùrú lóríṣiríṣi o. Àwọn ẹgbẹ́ yìí tí wọ́n sọ ọ̀rọ̀ náà lásìkò tí wọ́n ṣe àbẹ̀wò sí àwọn ìpínlẹ̀ kan ní apá àríwá ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ni wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti jìnnà sí jíjẹ ṣúgà tàbí ohun tí wọ́n fi ṣúgà pèsè, àbí ohun tó jẹ́ ohun dídùn eléyìí tí adùn rẹ̀ tó dùn lẹ́nu lẹ́ẹ̀kẹ́ jọjọ o, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àkóbá òun ló ṣe, àti wípé àìsàn tó máa ń dá sílẹ̀ nìkan máa ń kóbó báyìí ló máa ń yára láti mú ẹ̀mí ènìyàn lọ láláìsí ìtọ́jú kankan eléyìí tó ń fún wọn láti ṣe fúrúfẹ́ àwọn ènìyàn tí wọ́n bá kó sínú tàkúté irúfẹ́ àìsàn wọ̀nyí. Ẹni tó jẹ́ aṣíwájú ẹgbẹ́ náà eléyìí tó fi ọ̀rọ̀ ń léde, Ọ̀gbẹ́ni Akínbọ̀dé Ọláwùnmí, wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà
láti máa jẹun èyí tó bá korò díẹ̀ lẹ́nu kí wọ́n sì jìnnà sí ohun dídùn, àyẹ̀wò lóòrèkóòrè, ìtọ̀ ṣúgà mímáa ṣe àyẹ̀wò rẹ̀ wípé ó ṣe pàtàkì. Ọ̀rọ̀ yìí ló tẹnu rẹ̀ bóde ní ìpínlẹ̀ Kaduna níbi ìwọ́de àti ètò kan tí wọ́n ṣe fún ìlanilọ́yẹ̀ fún àwọn ènìyàn tí wọ́n ń gbé ní apá àríwá lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Àwọn ẹ̀ṣọ́ ara ẹni, ààbò ara ẹni làbò ìlú, Civil Defence NLCDC, àwọn mà ni wọ́n ti fi ọwọ́ òfin mú arákùnrin kan eléyìí tó hùwà èyí tó kù díẹ̀ káàtó lórí ìwà búburú èyí tó wù nípa gígé ẹ̀yà ara ọmọ ìkókó tí ń ṣe bí ọmọ oṣù méjì láti lò ó fún ètùtù ọ̀la. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, arákùnrin ọ̀hún tọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ààbò ara ẹni làbò ìlú òyìn tó rọ́wọ́ tó Owuma ni wọ́n ti sọ̀rọ̀ èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Samuel Adéwùnmí, èyí tí gbogbo èèyàn mọ̀ sí Ifá Science. Owuma ni wọ́n ní ọmọ ìkókó oṣù méjì kan ìlógé ẹ̀yà ara ọmọ yìí níbi ọwọ́ orí rẹ̀ lẹ́yìn eléyìí tí wọ́n fura sí wípé ó fẹ́ lò ó mọ́ àwọn ohun ètùtù ọ̀la fún àwọn ènìyàn àbí fún ara rẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde láti ẹ̀ka iléeṣẹ́ NLCDC, eyín láti ẹnu alukoro wọn ọ̀gbẹ́ni Dike Ogbonnaya, ètò fi ọ̀rọ̀ náà léde lánàá ọjọ́ Ajé Monday nílùú Abẹ́òkúta lólú iléeṣẹ́ ẹgbẹ́ náà, èyí tó sọ wípé bàbá ọmọdé ọmọ oṣù méjì yìí òun ló kófìrí àyípadà àti àwọn àpá kan lẹ́yìn orí ọmọ rẹ̀, èyí tó fi ọ̀rọ̀ ọ̀hún tó fi tó àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún létí. Nínú ìwádìí àti ìfurasí fi hàn wípé Ifá Sáyẹ́ǹsì gangan òun ni Rúsídà èṣù láàlú ògiri òkò eléyìí tó ṣiṣẹ́ ibi ọ̀hún o. Báyìí ni wọ́n sì ti fi ọwọ́ òfin ni wọ́n ti fi gbé ọ̀gbẹ́ni Ifá Sáyẹ́ǹsì tó ti wà ní àgọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò náà tó ń ti ìwádìí èyí tó ń lọ lọ́wọ́ o láti wá ṣàlàyé ohun tó gbà lérò fúnrú iṣẹ́ ibi wọ̀nyí èyí tó ṣe tòun ti oró èyí tó dá ọmọ kékeré jòjòló ọmọ oṣù méjì eléyìí tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ tí wọ́n fi kàn án. Iléeṣẹ́ ìfọ epo Dangote mà ló ti sọ wípé bí ẹyẹ bá ti lọ báyìí ńlá ń sọ̀kò rẹ̀ nípa ọ̀rọ̀ epo àti iye tí wọ́n ta jálá epo bẹtiróòlù èyí tó wálẹ̀ yìí. Ó ní kò ṣẹ̀yìn ìgbésẹ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ yìí àti òfin tí wọ́n fi lélẹ̀ wípé láti máa dúnàádúrà ní ẹ̀ka epo rọ̀bì lórílẹ̀‐èdè yìí tó ń ti owó náírà ilẹ̀ wa yàtọ̀ sí owó ilẹ̀ òkèrè tí wọ́n ń lò tó ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé àti ọ̀wọ́n gógó epo ní orílẹ̀‐èdè Nàìjíríà. Iléeṣẹ́ ìfọ epo Dangote tó wá ní lẹ́nu àsìkò tá a wà yìí àdínkù ó ti bá iye tí wọ́n ta jálá epo bẹtiróòlù. Ó ní èyí wáyé o látara wípé ìdúnàádúrà fún owó náírà ilẹ̀ wa ti mú àdínkù bá iye tí wọ́n ta epo rọ̀bì láti ibi tí wọ́n ti ń rà á síwájú kí wọ́n tó fọ́ kó tó di lílò fún àwọn ọmọ Nàìjíríà. Ó ní ìdí rèé tí wọ́n ṣe ń láti gbé owó iye tí wọ́n ta jálá epo bẹtiróòlù wálẹ̀ ju iye tí wọ́n tà lọ́wọ́ báyìí. Iléeṣẹ́ ìfọpo Dangote wá fi dá àwọn ọmọ Nàìjíríà lójú, àwọn alágbàtà yálà ti ìjọba àbí ti aládàáni àti gbogbo àwọn alára tó ń ta epo bẹtiróòlù láti fi ọkàn wọn balẹ̀ wípé bí ọ̀rọ̀ yìí bó ṣe ń lọ, bí epo bá ṣe ń wálẹ̀ ìyún epo rọ̀bì táwọn náà sì ń rírà ní ẹ̀dínwó làwọn náà yóò máa mú àdínkù báyìí tí wọ́n máa tà jáde fún lílò. Lákòótán nínú ìròyìn wa fún tòní. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited
fún ìwòsàn fún àwọn oníbísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Gbajúgbajà òṣèré sinimá àgbéléwò èdè Yorùbá àti tẹlédè òyìnbó èyí tí ṣọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Michael Ajíbọ́lá Dábọ̀ Ikú ohun mà ló ti sọ̀rọ̀ jáde lẹ́yìn awuyewuye ọ̀rọ̀ èyí tó ti ń mì gbóró tìtì fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn lórí ìrìnàjò ìfẹ́ èyí tó wà láàrin òun àti Ayọ̀ Binta Mọ́gàjí eléyìí tí wọ́n ní Binta Ayọ̀ Mọ́gàjí bí ọmọ fún un. Jíbọ́lá Dàbọ̀ ó ti wá sọ̀rọ̀ ó ní lótìtọ́ àti lódodo òun ní ìfẹ́ kọ̀rọ̀ ló ń bẹ láàrin òun àti Mọ́gàjí èyí tó sì jẹ́ wípé lọ́dún 2000 ń làwọn méjèèjì ni wọ́n bẹ̀rẹ̀ ìrìnàjò náà tó sì ní oyún fóun síwájú kóun tó fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ lọ́dún 2000 lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà níbi tó ń wá ọrọ̀ ajé lọ láti lè jẹ àti kí mímu kó rọrùn fóun. Ó ní nígbà yìí ẹ̀rọ alágbèéká kò tí ì di tọ́rọ̀ fọ́nkálẹ̀ eléyìí tí oníkálukú lè fi máa pera wọn. Ó ní èyí jẹ́ ọ̀nà àkọ́kọ́ ìṣòro èyí tó jẹ́ kí ìrìn àjò náà kí okùn kó kọ lẹ́sẹ̀. Ó ní ẹlẹ́ẹ̀kejì òun fi Binta Ayọ̀ Mọ́gàjí sílẹ̀ lẹ́yìn àwọn ìwà kan eléyìí tó rí wípé àwọn méjèèjì ìwà wọn ò bára mu tó sì jẹ́ wípé àtòkèrè báyìí ńlọlọ jíjìjì tí máa ń mẹ́kù sùn lòwe àgbàlagbà tóun tẹ̀lé o wípé ẹni tó gbẹ́ kòtò kò gbẹ́jì ẹni tó kó sínú rẹ̀ náà kò dá lápá. Ó ní ibi ọ̀wọ́n bá dé yìí kí oníkálukú kó máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ torí ìrìnàjò ọ̀hún ó ṣeé ṣe kó mú ìwú dání lọ́jọ́ ọ̀la. Ó ní láàárín ọdún yìí nígbà náà ni Ayọ̀ Mọ́gàjí pé òun lóyún fún òun tóun sì sọ wípé kò sí ọmọdé nínú àwọn méjèèjì bó bá rí bẹ́ẹ̀ kó fi oyún ọ̀hún sílẹ̀ láìṣẹ̀ Ọlọ́run yóò wo ọmọ náà yóò sì bí láyọ̀ òun àlàáfíà. Ó ní òun ò ṣe ìgbéyàwó kankan pẹ̀lú Ayọ̀ Mọ́gàjí bí kò ṣe wípé ọmọ ló pa wọ́n pọ̀ gẹ́gẹ́ bí Jíbọ́lá Dàbọ̀ ti sọ. Ó ní báyìí lẹ́yìn tóun dé orílẹ̀-èdè Amẹ́ríkà lòun rí ọmọ kan tí í ṣe ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà sí orílẹ̀-èdè China tó sì jẹ́ aláwọ̀ dúdú èyí tó ń dẹnu ìfẹ́ kọ tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní ṣeré ìfẹ́ láti ìgbà náà. Ó lóun ṣe ìgbéyàwó pẹ̀lú rẹ̀. Ó ní ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà ní aya eléyìí tí Ọlọ́run fún òun tó ń bẹ ní ọ̀dẹ̀ òun àti Mọ́gàjí ọmọ ló pa wọ́n pọ̀ kò sí ìgbéyàwó kankan láàrin wọn bí ti hùn kó kéré mọ́. Tó ẹ̀yin èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Ẹ tún pàdé wa nígbà míì nígbà tẹ́ máa gbọ́ tún rìn míì nílé iṣẹ́ wa. Síwájú ìgbà náà mo gbà á ládùúrà ìpè ìbànújẹ́ ò ní kàn wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.